Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ káàbọ̀ sórí ìròyìn Kayegbo láti ìkànnì Jígí Alára. Orúkọ tèmi ni Funmilayo Adesewo. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ikọ̀ aláàbò kan pa àwọn agbésùmọ̀mí 10, wọ́n dóòlà àwọn 9 pẹ̀lú àwọn mìíràn ní ìpínlẹ̀ Zamfara àti Katsina. Ọwọ́ tẹ ọkùnrin kan tó kọlu òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú oògùn. Ilé-ẹjọ́ Sharia ní ìpínlẹ̀ Kano ti pàṣẹ láti mú ọ̀kan lára òṣìṣẹ́ aṣọ́bodè pẹ̀lú ẹ̀sùn pé ó kọtí ikún sí ìpè tí wọ́n pè é. Àjọ NSCDC dóòlà ẹ̀mí obìnrin kan tó bẹ́ sínú odò Ọ̀ṣun. Kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká dókè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtúntún aréde pàkó yí bàbá mọ̀gánà àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́ ya àwòrán so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn numbers wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1 347 285 7401. lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24 TV. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dámọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé ń fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ikọ̀ aláàbò kan pa àwọn agbésùnmọ̀mí 10, wọ́n dóòlà àwọn 9 pẹ̀lú àwọn mìíràn ní ìpínlẹ̀ Zamfara àti Katsina. Ikọ̀ aláàbò kan tí wọ́n jẹ́ Joint Task Force North West Operation Adrin Dachi OPHD ni wọ́n ti gbẹ̀mí 10 nínú àwọn agbésùnmọ̀mí tí wọ́n sì dóòlà àwọn ènìyàn 9 ní ìpínlẹ̀ Katsina àti Zamfara. Ní ọjọ́ 3 oṣù kìíní ọdún yìí ni ikọ̀ yìí kọlu àwọn agbésùnmọ̀mí ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Batsari àti Safana ní ìpínlẹ̀ Katsina, níbi tí àwọn 10 ti gbẹ́mí mì tí àwọn yòókù sì sá lọ pẹ̀lú àpá ìbọn. Wọ́n dóòlà àwọn 9 láti bùbá wọn. Ọ̀gá àgbà fún ikọ̀ OPHD Major General Godwin Mukot wá gbóríyìn fún ikọ̀ náà tí ó sì rọ̀ wọ́n láti túbọ̀ máa gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Ọwọ́ tẹ ọkùnrin kan tó kọlu òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó pẹ̀lú oògùn. Adarí àgbà fún Lagos State Building Control Agencies Gbọ́láhàn Òkì ni ó ti fi síta pé wọ́n kọlu ọ̀kan lára òṣìṣẹ́ àjọ pẹ̀lú oògùn àti àwọn ohun ìjà olóró nígbà tí ó wà lẹ́nu iṣẹ́ ìlú, èyí tó wáyé ní Musical Village Awolowo Road ní Ìkòròdú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan, ẹni tí wọ́n mú yìí ni wọ́n ti fà lé àwọn òṣìṣẹ́ aláàbò lọ́wọ́. Ó tẹ̀síwájú pé kìí ṣe pé wọ́n kọlu ọ̀kan nínú òṣìṣẹ́ wọn nìkan, bí kò ṣe pé wọ́n tún tì í mọ́lé fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ó ní ìwà jàgídíjàgan yìí kò lè dá àwọn dúró lẹ́nu iṣẹ́ tí àwọn gbà. Ó ní àwọn dúpẹ́ pé àwọn borí ìkọlù náà láìsí ìjàmbá. Ó wá rọ àwọn ará ìlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ wọn láti lè mú ìdàgbàsókè bá gbogbo agbègbè náà. Ilé-ẹjọ́ Sharia nípínlẹ̀ Kano ti pàṣẹ láti mú ọ̀kan lára òṣìṣẹ́ aṣọ́bodè pẹ̀lú ẹ̀sùn pé ó kọtí ikún sí pípè tí wọ́n pè é.
ní ọjọ́bọ̀ ní ilé ẹjọ́ Sharia ní kí wọ́n lọ mú ọ̀kan nínú ọmọ àjọ aṣọ́bodè Yusuf Ismail Mai Biscuit lórí ẹ̀sùn pé ó kọ̀ tí ìkún sí ìpè tí àwọn pè é. Adájọ́ ilé ẹjọ́ náà ní lẹ́yìn tí wọ́n fi ọ̀dà pupa kún ilé rẹ̀ pé kí ó jáde nítorí àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án lórí ilé náà. Àjọ Nigerian Security and Civil Defence Corps ló ti dóòlà ẹ̀mí arábìnrin kan tó bẹ́ sínú odò Ọ̀ṣun ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ abàmì yìí. Ọ̀gá àgbà fún àjọ NSCDC Agboola Sunday fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó tẹ̀síwájú pé àwọn ènìyàn agbègbè náà ló ta àwọn lólobó tí àwọn sì lọ síbẹ̀ lọ́gán láti dóòlà ẹ̀mí ẹni náà kí ó tó rì pátápátá. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní kété tí wọ́n jí obìnrin ọ̀hún ní ilé ìwòsàn tí wọ́n gbé lọ, ẹni tí ó bẹ́ sómi náà sọ pé ìlú Ìrágbìjí ni òun ti wá bẹ́ sódò ní Òṣogbo. Ó tẹ̀síwájú pé iná ń jó ní ara òun àti pé ọ̀nà kan ṣoṣo tí òun fi lè pa iná náà ni kí òun bẹ́ sí odò Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Sunday wá mú dá àwọn ènìyàn ìpínlẹ̀ náà lójú pé ètò ààbò tó nípọn yóò wà fún ẹ̀mí àti dúkìá wọn. Agboola ní kí wọ́n máa ṣe ìtọ́jú ìlera ọpọlọ wọn tí ó sì jẹ́jẹ́ pé àwọn òṣìṣẹ́ àjọ yìí yóò máa ṣe àbójútó àwọn odò tó wà ní ìpínlẹ̀ náà kí ní irú ìṣẹ̀lẹ̀ báyìí má bàa tún ṣẹ̀. Oníjù báyìí lọ lórí ìròyìn Kayegbo fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwa Funmilayo Adesewo. Ká fèrè pàdé.